bọ́ọ̀dì báyìí lágbára Ọlọ́run ọjọ́ kan every ọmọ Yorùbá máa gbé flag ẹ̀ kiri èmi náà ṣe ń wọ tèmi báyìí so kí ló dé tíyàn lè máa wọ flag kíyàn wọ sára báyìí kíyàn wọ emblem country èèyàn kíyàn wá wà nínú location 419 ká máa sọ fún ẹ pé náà ó lè wọṣọ Yorùbá nation àyà wa ń já à lè wọṣọ Yorùbá nation ìyẹn la ṣe ń sọ pé kò ń ṣe country ìyẹn lè máa gbé country tí ẹrù wọn máa bàyàn ṣorí lọ bọ́ọ̀dù ní sí ìyẹn la ṣe ń sọ pé that's not a country so 100% kí ẹ gbogbo èèyàn wa láṣẹ́dùmarè adélẹ̀ lè rí kò sí nǹkan tó fẹ́ tó mọ̀ ṣe adélẹ̀ lè rí lágbára Ọlọ́run bọ́fẹ́ bọ́kọ̀ àwa la máa borí àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá gbogbo àwọn tí wọ́n fẹ́ jẹ́ kí wọ́n wá kó ní way forward kí a má jẹ ẹnì kankan mọ́ àwọn tó fẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run á ṣèdájọ́ fún gbogbo yín á ṣèdájọ́ fún yín so àti lọ bọ́ọ̀dù báyìí sí àti lọ bọ́ọ̀dù no retreat no surrender Koiki Media bringing the world closer to your doorsteps so àfi body pass máa fi hàn wá 27 so something wọlé lọ báyìí sí intimidation kankan báwo la wá ṣe lè máa gbé níta tí wọ́n intimidate wa ẹ̀yin máa gbénu lé ní orí ilẹ̀ wa gangan ẹ̀ wá máa wà intimidated kò make sense rárá kò make sense so reason ta ṣe ń sọ pé ká exit this shit all country náà nìyẹn so that kólúkálukú lè dágbé so oríṣiríṣi ẹ̀yà oríṣiríṣi ìlú ọ̀rọ̀ rò pé àwọn òyìnbó yìí máa wá gbà wá lẹ̀ wọ́n ní gbà wá lẹ̀ o so àwa la máa gbára wá lẹ̀ àwa la máa gbára wá lẹ̀ ní kíákíá and that's exactly nǹkan àṣẹ tá a ṣe ń create gbogbo avenue káwọn èèyàn lè mọ̀ pé a fẹ́ Yorùbá nation kò ń ṣorí WhatsApp láti máa gbà kò ń ṣorí social media kò dá fún engagement ni bọ̀pá fi gba country a máa jáde síta ni a máa jáde síta so kò dẹ̀ ń ṣèjà kò ń ṣèbínú so and that's exactly what we need to do so bọ́fẹ́ bọ́kọ̀ Yorùbá máa dá dúró Ìgbò máa lọ Haúsá máa lọ Ìjọ máa lọ kálukú máa dá lọ ẹ̀yà tẹ̀sẹ̀kulẹ̀ so 27 ṣe bí seat number mi sorry seat number mi nìyẹn so màá gbé báàgì sókè gbé báàgì sókè. Another 4 hours ní dé London so oríṣiríṣi ẹ̀yà oríṣiríṣi èdè wọ́n wá kọ́ àwa papọ̀ wọ́n ní ká máa pèrè àwọn onímọ̀ Nàìjíríà kò make sense so reason tá a ṣe ń sọ pé olùkálùkù ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ èmi dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà dúdú lọ́sàn máa sọ.